nation no going back nígbà tá ní àṣedùmarè àṣìṣe oníbàwà ọ̀yẹ́ máa là fún wa kérékéde àwọn tọ́ọ̀dẹ̀ tí jí náà olúwa bá wọn jí wọn láṣọ ẹni tọ́lọ́n bá ti yàn kò ṣe farawé ẹni tọ́lọ́n bá wà lẹ́yìn ẹ̀ ó máa hard ó máa difficult láti gbé wálẹ̀ ó máa hard difficult láti gbé wálẹ̀ yes ó yẹ kí Igboho gan ti wise. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. láti gbọ́rọ̀ ká lọ́ra láti fèsì gbogbo rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn at least tó bá ń sọ̀rọ̀ pé kí èèyàn gbìyànjú kéèyàn nífẹ̀ẹ́ ẹ̀rọ ẹ̀ kéèyàn sọ òtítọ́ ọ̀rọ̀ kó dẹ̀ bá wa sọ òdodo ọ̀rọ̀ ẹni àkọ́kọ́ tá máa kọ́kọ́ mú pé ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà kò kọjá Ìbà Gani Adams the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land láti ìbẹ̀rẹ̀ ayé wọn nígbà tó bẹ̀rẹ̀ Yorùbá nation gbà ẹ̀ mú sọ nǹkan kan bọ̀ tọpọlọpọ̀ ọ̀rùn bí bóyá tẹ́ bá ń báyàn sòótọ́ ọ̀rọ̀ ẹlòmíà máa yí sí pé àwọn jealous ẹni ó ń ṣe kinní kan tẹ́ bá rí ìràwọ̀ kan tó bá wá tọ́nà bá fẹ́ lò tó bá jẹ́ pé positive ìràwọ̀ tí kò kí ń ṣe negative tó bá wà positive tó bá wá tọ́nà bá fẹ́ lò tẹ bá pé tẹ advice ẹ tó bá listen àríṣẹ yẹn ṣe ògo yẹn abúyọ but tíra ọ̀yẹ́ bá wá tó bá wá in negative way bóyá wọn kọ gbé dìde láti wá lòkúnṣọ náà lòlù wọn gbé dìde láti lò láti ba plan àwọn kan àbí mission àwọn kan láti fi bàjẹ́ láti fi ba iṣẹ́ táwọn kan ti ń ṣe bọ̀ tipẹ́ láti fi bàjẹ́ irú ìràwọ̀ yẹn tó bá wá akọ wá wu bí ẹni tó wá nọjà wàràwàrà á dẹ̀ wọlẹ̀ pẹ̀lú wàhálà àti àwọn ìdààmú ló máa bá ìwọ tó fẹ́ jìjàngbara ó pípí nǹkan mẹ́ta ó wá bẹ́ sínú ẹ̀ ó wá gbá ẹmú ó wá pariwo káàkiri kí ni Nnamdi Kanu tó wà nínú detention láti join kí ni kó ṣe nígbà tí Sunday kọ́kọ́ fẹ́ join struggle ọ̀rọ̀ security Ìbàràpá òun ló fi join wọ́n pa àwọn èèyàn láwọn òkè ògùn yẹn nígbà tó dẹ̀jà fún àwọn èèyàn from there àwọn èèyàn pè ẹ́ wọ́n canvas ẹ yìí sí ọ̀rọ̀ Yorùbá nation kí ni wọn kò síṣẹ́ tó wà láyé tí wọn kì í kọ́ kọ́kọ́ béèrè question lọ́wọ́ ara ẹ̀ ọdún wo ọjọ́ wo ìgbà wo ló ti bẹ̀rẹ̀ struggle kí làwọn experience ẹ kí ló mọ̀ báwo ló fẹ́ ṣe níbo ló fẹ́ yí sí o prepare ọkọ̀ advice ẹ gbìm wọ́n dẹ̀ jalò ẹ pẹ̀lú àwọn organic followers àwọn followers tó mọ́lé wọn mọ̀nà wọn tó jẹ́ pé online lẹ ti kóra yín jọ tó wáyé expect pé kí wọ́n lóyà àbí kí wọ́n má dà ẹ̀ àwọn organic follower tó kó jọ nígbà tẹ́ bẹ̀rẹ̀ struggle yẹn ó wà lára àwọn tí wọ́n dalẹ̀ ó máa wá ń fọ́nì sí ni tí àwọn èèyàn bá wá ń compare pẹ̀lú Ìbà Gani Adams tó dẹ̀ nílé sọ fún wọn pé igi imú jìnà sórí sọ́mọ̀ jìnà sílẹ̀ they can compare you with èmi tí mo jẹ́ pátápátá ọmọ kékeré sí ààrẹ ọ̀hún lè compare pẹ̀lú mi why because iṣẹ́ yìí akọni ó kọ́ èèyàn tí ò bá dẹ̀ kọ́ sí ọ̀rọ̀ ìjàngbara kò lè yé wọ́n declare ìjàngbara wanted àjìjàngbara wọn pariwo kiri pé kan yọ wanted kúrò lórúkọ ṣé tó ń takùn ìjọba wọn ní sọ pé wọn ní charge ṣé wọn charge ààrẹ ọ̀ ẹ̀bà bẹ Ọbásanjọ́ nígbà tó declare wanted tó charge wọn fún treasonable felony wọ́n fẹ́ bàjọba òun jẹ́ because wọ́n ti prepare àwọn ọ̀gá wọn tó kọ́ wọn ṣẹ́ bí àwọn Gani Fáwẹ́hìnmí àwọn Ramson bẹ́ẹ̀ kọ́kú tí àwọn Fẹ́mi Fálànà àwọn àǹkó bẹ̀rẹ̀ tí wọ́n orientate wọn nígbà yẹn wọ́n ti sọ fún wọn pé nǹkan mẹ́ta ló máa prepare àkọ́kọ́ prepare pé wọ́n parọ́ mọ́ ẹ ẹ̀kejì prepare pé wàá ṣẹ̀wọ̀n ẹ̀kẹta prepare ikú tọ́lọ́mù bá wá ti pa ẹ́ tó bá ti escape ikú yẹn má relent má give up ìwọ wá wọnú ìjàngbara nígbà tó wọbẹ̀ tí wọ́n kọ́ àtàkẹ́ èèyàn tí ò yẹ kó máa bájà òun ló àtàkẹ́ bá ti ní president Yorùbá ń bẹ̀ tó jẹ́ Tinubu gbogbo yín lẹ̀ ṣọ̀rọ̀ struggle yẹn gbà yẹn 9 minutes akọni pé gbogbo yín lọ wí nígbà tí election lọ tán kọ́ election tó lọ gan láti rí àwọn ọmọ tó máa ń ṣe fídíò fún ẹ tó ti declare wọn as APC media tó ti ń wọṣọ àwọn ọmọ tó máa ń bẹ́ sórí social media yẹn torí pé kò yé wọn wọ́n kọ̀ kóra wọn sí pé wọ́n kọ̀ rọ̀bọ̀ máa ń ja ìjàngbara all over the world lọ ti rẹ́yàn jẹ táwọn èèyàn dẹ̀ ti ń dìde láti jà fún revolution or láti jà fún nation Yorùbá nation kì í ṣe child play Yorùbá nation kì í ṣe nǹkan téèyàn bẹ́ sí tó máa sáré sọ pé òun fẹ́ ṣe láì involve àwọn ọba àwọn balẹ̀ kọ́kọ́ sọ dígbà kúlẹ̀ lẹ́yìn tẹ́ bá wọn bá jẹ́ àwọn tó ń build institution Yorùbá àwọn lẹ́sọ di nǹkan ààrẹ ti ń jìyà fún ọ̀rọ̀ pé kọ́ restructure Nàìjíríà kí Yorùbá bọ́ lóko ẹrú tipẹ́ ìwọ́n sì ń ṣiṣẹ́ fàyàwọ́ o tí ìwọ́ struggle eléyìí tẹ́wọ́n ń dà àwọn ọmọ kan síta kan lọ máa bàrẹ́ lórúkọ jẹ́ kí ló OPC achieve kí ló ṣe ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe gbọ́rọ̀ OPC bẹ́ẹ̀ ṣe gbúrò OPC ni pé OPC ti restructure ẹgbẹ́ yẹn OPC ti orientate àwọn ọmọ wa nígbà táwọn ọmọ wa lọ mú wákìlì lọ́jọ́ kìíní àná ẹ mọ nǹkan tó ṣe fún wọn ni wọ́n ti wọ́n mọ́lé fún 3 months the same Igboho àtàwọn tó kọ yìí lọ́ fà àwọn ọmọ yìí ṣe yẹ̀yẹ́ kọ́ fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó bá ní problem must you involve ààrẹ sí problem yẹn ni ààrẹ is not your problem when you started your struggle orí social media ló ti ń pe ààrẹ pé kó wá jagun láì lọ bá wọn irú set up wo nìyẹn ó kọ káwọn àgbẹ̀kọ̀yà kan síbi kan nígbàdàn wá ní ẹ̀ka rẹ̀ wá kan lead ogun do you know how many followers tó jẹ́ àwọn ọmọ jagunjagun tó yẹ pé nǹkan tó bá kojú within 5 minutes ó ti ẹ̀ lè rojú rí tó máa fi ya nǹkan tó bá face láàrin 5 minutes but a gbọ́dọ̀ respect the constitution because ìta lẹ́nu wa ti máa ń dùn lágbára wa ti máa ń yọ ní egungun wa ti máa ń kàn but àwọn ìjọba yìí tó bá mú ẹ tán gbóríṣiríṣi charges nǹkan tó ṣe síwájú ẹ ó gbọ́n onítàbítí child ààrẹ ló ti mọ nǹkan tó ju wọn rí ilé ẹ tó wá bàjẹ́ ní 2006 or 2005 to be precise mi ò bá ṣe mistake wọ́n fọ́ gbogbo glass ilé ààrẹ wọ́n bà gbogbo ilé yẹn jẹ́
in fact lára àwọn ọlọ́pàá ó yìnbọn mọ́ kíní èṣù tó gbé tán gbélẹ̀ sí inú ilé wọn gan irú nǹkan tí wọ́n rán wá tó wá ṣe yẹn kò sí jagunjagun tí wọ́n ṣe wọn lọ ṣe fún Nnamdi Kanu ni kò ní àwọn tó pa ni ìjọba máa ń ṣe láti fi weaken power tó bá ti rí pé ohun ẹ̀ ń lọ sókè jù láti lè fi silent ẹ̀ ààrẹ ò ní organic follower ààrẹ ní follower tó ń fojú wò wọ́n ní representative káàkiri gbogbo agbègbè wọ́n ní àwọn tó yẹ pé ẹ sọ fún ìjọba ṣe mọ́ ń sọ ẹ sọ fún ìjọba kó fún mi ní just 6 months táwọn ènìyàn bá dóhun gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa tó yẹ pé true àwọn èèyàn tó ń pa yẹn ibẹ̀ làwọn ti mú ẹbọ tí wọ́n tó fi ń ṣe ètùtù láti lè máa fi renew power ẹ̀ wọn ò ní ever gbé èèyàn tó máa gbèjà àwọn èèyàn dìde irú àwọn wèrè kan bóyá Sharafdin ọjọ́ kan rán tó lọ máa kọ̀kọ́ kúkọ kí nìyẹn mọ̀ nígbà ẹlòmíì tó bá ti sọ̀rọ̀ fún báyìí lábọ̀ á kọ̀ sáré oríṣiríṣi ápòsì ẹ̀ ó ní wọn mọ kókó ààrẹ àtàwọn ọmọ OPC pé ilẹ̀ ni wọ́n ń gbà mi ò mọlẹ̀ tí bàbá ńlá kù bàbá ẹ̀ ní tó fẹ́ gbà mi ò fẹ́ máa fúnra àwọn bẹ́ẹ̀ yẹn ní popularity because they are faceless people on social media wọ́n wà faceless ẹni tó yẹ pé àtọ́bẹ̀ ẹ̀pẹ́ àti chairman tó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ lẹ́wọ̀n jẹ́jẹ́jẹ́jẹ́ mo ti lọ wo profile kìíní ẹ̀ mo rí gbogbo àwọn tó ti mess up lórí kíní social media ni wọ́n attack ṣé èèyàn tó ń attack èèyàn live verify irú ẹni àwa fẹ́ kà sí as pé kíní but for the sake of the people òun lèèyàn ṣe ń ṣe gbogbo ilé ìkàlẹ̀ dá wọn lóhùn káwọn èèyàn lè get information yẹn right irú wèrè tó ń lo wọn Buhari ọmọ Musa yẹn tó pèrè lọ́mọ Ṣéhù yẹn tí wọ́n bá wá lọ sóde tó lọ pàdé ọmọ OPC nígbà tó sọ̀rọ̀ sọ́gà ọmọ ẹ̀ tó bá wá gbá ìtìyín ẹ̀nà fìyà jẹyìn ìgbà tó ṣí fídíò tó bá tiẹ̀ fún ẹ lówó pé kó lọ ṣiṣẹ́ wàá kọ́kọ́ ronú wò dáadáa gbogbo ẹ̀ check ẹ̀ pé kí ni impact kí ni ipa tí Ìbà Gani Adams ti kó ṣé Ìbà Gani Adams tẹ̀ wò ní 99 2005 2015 òun lẹ́ pé Ìbà Gani Adams ní bí èèyàn bá ṣe ń dàgbà ní ọpọlọ ẹ̀ máa ń jí sí ló máa ń gbọ́n sí nǹkan tí King White lè ṣe ní last year ẹ̀ lè expect ọkẹ́ force ẹ̀ pé kó ṣe ní year maturity gbọ́dọ̀ wà tó bá ti expose tó ti lọ sí tó kàwé ó náwọn nǹkan tó gbọ́dọ̀ máa ṣe ó náwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe orí ẹ̀ gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ security ó ṣe kíní gan nígbà tó jáde akọ́gbé security kíní kan fún mi àbí mo kọ́kọ́ rẹ́rìn pé ṣé bọ́má yìí ṣó mọ́ mí ní security ṣá that's the first primary objective of any government ọ̀n ní ever gbé fún anybody tó rọ́ máa dàbí pé wọ́n fail ni ọ̀n ní gbé fún yàn wọ́n ní chief of army staff chief of defence staff chief of naval staff gbogbo wọn tán nìyí Yorùbá ṣá ni gbogbo wọn tí Tinubu kó síbẹ̀ kí tún ní tàdé ń bẹ̀ àti ẹ̀sìn gbọ́ngbà tí Buhari wà ń bẹ̀ tẹ́ ń pariwo ń báyìí táwọn èèyàn rí ti yín sọ now we have the president Yorùbá we have the south west governor Yorùbá ni wọ́n anáwọn ìsọ̀ lábẹ́ gbogbo wọn Yorùbá ni wọ́n ní power anáwọn general tọ́jọ́ ọmọ Yorùbá chief of army staff Yorùbá ni Ìbà Gani Adams wẹ́ pé ipò tó fún wọn gan kò ṣe nǹkan tó ń san salary fún wọn lé lórí wọn ò ní political post wọn ò ní project wọn ò ní contract kankan tó gbà wọn ò ní kankan tó ṣe fún wọn iṣẹ́ wo lẹ gbé fún Ìbà Gani Adams fi wá ń attack wọn kọ́kọ́ bẹ́ sínú gbó láì gbàṣẹ kọ́ lọ́ máa jà ṣẹ́rí pé orin yín ò pé ṣẹ́rí pé ẹ̀ lọ́pọlọ ṣẹ́rí pé ẹ̀ jókòó kẹ́ ronú kẹ́tì ẹ̀ bára yín sọ̀rọ̀ pé ṣó possible kan bẹ́ sínú gbó kan wá lọ máa attack kíní irú ètò pé rẹ̀ ní muslim yẹn tó ń pè lẹ́yìn ní kò ń ṣe wá sí kan fún ààrẹ ó kọ̀ fẹ́ ìwọ tọ́nà ti ránkẹ́ jẹ́jẹ́ tó ń mú jẹ ó wá fẹ́ lọ korí bọ ilé agbọ́n àwọn spirit kan wà wọn ò ní láti ṣe nǹkan kan fún ẹ ọjọ́ tó bá ti fẹ́ nu yẹn kan bá ìnira wẹ́ máa wálẹ̀ fúnra ara ẹ ló fọwọ́ ara ẹ ló ń fa kan tí ẹ kò fà lẹ́sẹ̀ eléyìí tó pẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní orúbá tó ń bàjẹ́ lórí social media ni wàá àtàkọ ọmọ OPC wà wá lọ wọ́n á finish yẹ ayé ò fèsì ìjà pé ìjà fèsì mọ̀ ìjà ọ̀rọ̀ social media yìí òun ló hàn tó ń ló rìn nísìn and they will finish you because nǹkan táwọn èèyàn fi kékeré wọn tó fi build nǹkan tó fi orúkọ wọn tó fi àìsàn àìwó tó fi build ìwọ wá dé láàárọ̀ ọjọ́ kan wá ní o fẹ́ bàjẹ́ ààrẹ ò try gbogbo àwọn àṣà àbílẹ̀ wa táwọn pé spiritually àwọn náà lè support wa láti ṣẹ́gun security gbogbo ẹ̀ pátápátá làárẹ̀ ṣe promotion ẹ̀ gbogbo ẹ̀ pátá ààrẹ yìí náà ló fẹ́ wá ràn yín lọ́wọ́ ní ìlú Ìlọrin láti lè jẹ́ pé kẹ́ regulate àwọn ìkíní Yorùbá wa kó wà standard ẹni ẹ̀fẹ́ Yorùbá ó ẹ̀fẹ́ ìṣẹ̀ṣẹ̀ ńlọrin ó ẹ̀fẹ́ kíní kan Muslim ni o ogun wa dé tán àwọn afáyín bíi mufti tó wà ní Ọ̀ṣun ní ìwúngbà yẹn àwọn afáyín tó ní agbára ní kán wá sọ Quran kalẹ̀ láti face àwọn Fúlàní you are all fair people pé ọba emir tó wà ní Ìwó kó mobilize àwọn èèyàn láti lè ran àwọn ọmọ Yorùbá tó wà ní Ìlọrin lọ́wọ́ president wa ló wà bẹ́ẹ̀ sìn bó ṣe débẹ̀ sọ fún pé òkè wá o àsìkò tá tiẹ̀ wá yóò jà fún Ìlọrin o lo power ẹ o jẹ́ kí Ìlọrin padà sí inú ilẹ̀ Yorùbá o bá wa gbá Kogi padà o náà òun ló wà bẹ́ẹ̀ náà wáyé tí ò ṣe ààrẹ tó jẹ́ pé tẹ bá ń pín owó parẹ́ síbẹ̀ kó wá bá yín pín owó tẹ bá ń pín ipò parẹ́ síbẹ̀ kó wá bá yín gbapò ṣẹ́rù bá mọ́ OPC gọ̀ ni tálẹ́ fẹ́ máa fi rúbọ ọmọ mẹ́ta lọmọ wa ló ti lọ nínú Ìlọrin yẹn lórí wàhálà tó ń ṣẹlẹ̀ torí ẹ̀yin tẹ́ mọ̀ kankan ẹrù bí ààrẹ jẹ́ ẹni tí ò ní ọpọlọ tó yẹ pé tó bá ń jagun ó máa gbé kámẹ́rà wọn wá gbé tẹ̀lé bí lálùdé á máa wọnú igbó káwọn èèyàn lè rí oní jìbìtì ló máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ń ran àwọn èèyàn lọ́wọ́ tó bá ń jagun kì í fi kámẹ́rà jagun ọ̀hún gbé sí social media help àwọn èèyàn in silent ààrẹ gbogbo agbára tẹ̀ ń sá láti ran Yorùbá lọ́wọ́ onídòfo ẹ má jẹ́ kán fi sú yín wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ fún Mósè àwọn ọmọ Nàìjíríà wọ́n sì bí àwọn ọmọ Israel lọ wọ́n frustrate Mósè tó fi bínú la ọ̀pá mọ́lẹ̀ frustration ni kò ní fi ààrẹ sí ẹ̀yìn ẹlòmí àkọ́dédé bẹ́ sórí social media kí láàrẹ ṣe àwọn Fúlàní pa àwọn èèyàn wa kí ni Tinubu tẹ̀ fún ní owó salary as a president ní Yorùbá tó ń lo kí ní sport wa èmi ló kàn kí ló ṣe lágbájá tó jẹ́ chief of bóyá kí ní kí ló ṣe èmi ò tẹ àmẹ́ tó wà ń bẹ́ẹ̀ sí yòó ẹ ṣàgbọ́kọ̀ tí Buba Galadima sọ nípa ẹgbẹ́ Oòduà People's Congress nígbà yẹn pé wọ́n dìdí lọ gbé Buhari wá láti relegate wa láti fi power wa láti rí wọlẹ̀ tó bá ti ń ṣe yẹn fún wa tipẹ́tipẹ́ kí lẹ́yìn egbére tọ́ṣẹ̀ wà gbé wá ń sìn wá fẹ́ máa ṣe tó fẹ́ bí wá nú kí lẹ́yìn tó fẹ́ máa gbá Sunday right ẹ̀ off kúrò ní memory ẹ̀ pé ọ̀tá ìlà rẹ̀ psychologically and as a great analyst mo study ẹ̀ mo rí ẹ̀ dáadáa gbogbo life ẹ̀ pátá láti ilẹ̀ ó fẹ́ máa jealous pẹ̀lá rẹ̀ wà á tàrí òsínú category now when it comes to struggle èmi àti àsínú category èmi gan fúnra mi nínú ọ̀rọ̀ struggle yìí ọ̀gá ẹni mo jẹ́ padà lọ kọ́ iṣẹ́ tó bá fẹ́ kọ́ṣẹ́ àjìdàngbara padà lọ kọ́ṣẹ́
tó bá ti kọ́ṣẹ́ tó ti yí ẹ dáadáa wàá mọ̀ pé ìfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ unity òun lèèyàn fi máa ń borí ogun kò kí ń ṣe division àbí competition. wá nǹkan tó máa ṣe ó fẹ́ kẹ́gbẹ́jọ láti jọ ìwá ìtẹ́gbẹ́yìn ti máa trend àwọn ọmọ Yorùbá ló wá easy láti kójọ bẹ́ẹ̀ àbí struggle ló easy láti ṣe anything ẹ báyìí you are full of o ti jealous jù wọn wá rò bá rẹ ló ń jealous ṣẹ́tẹ̀ wà nù category ni tí ó bá ń ṣe pa lọ́gàá tó kápá wa leader tó ta máa ń gbọ́rọ̀ sí lẹ́nu dáadáa àwa mọ nǹkan tí irú àwa náà ti lè ṣe lórílẹ̀‐èdè yìí tá a bá ti ń ṣàkóró àbí kí nígbà yìí lọ́ máa pè padà pé don't go there o ta ló mọ̀ pé irú bọ̀bọ̀ bẹ́ẹ̀ dàpọ̀ ìbóyè láyà yẹn irú yẹn lè jáde ṣebí generally ó ṣiṣẹ́ tiẹ̀ lọ ní if you want to work for Yoruba people work leave ààrẹ káwọn èèyàn máa lo àwọn comparison tí ò lọ tán ìbátà rẹ̀ àwọn comparison tí ò lọ rárá kọ́ máa fi ẹ́ compare báwo lọ́ọ́ máa fi ẹ́ compare ìgbà báwo lọ́ọ́ máa jáde máa lọ máa attack kíní a lè mú fídíò àwọn nǹkan tá a ti ṣe wá amúwàkìlì lóye hand over fáwọn pípì wọ́n máa mú wa for 3 months kí Sunday lọ mú àwọn ẹni tí wọ́n ti mú tó jẹ́ pé àwa la mú ẹni báyìí iṣẹ́ báyìí la ṣe go and bring it wàhálà náà lẹ̀ dálẹ̀ sókè ògùn tẹ́ bá ti ṣe show up lórí social media àwọn Fúlàní ẹgbẹ́ wọn tó kù máa rí wọ́n sáré ṣèpàdé ó yẹ attack àwọn people yẹn wọ́n ti fẹ́ máa pogun fáwọn èèyàn wa you can't be putting your people in danger and at the same time be calling arrest to come and rescue them and arrest will stand up and rescue them àwọn èèyàn tún máa attack rẹ̀ ẹ lọ dá wàhálà lẹ́tàn ẹ dá sí wa lọ́rùn a níwò pé dá sí wa lọ́rùn a sì máa sọ problem yẹn ẹ tún máa ní kọ́ máa bú wa èèyàn tí ò lè wọnú gbó lọ mú wákìlì mo rántí nígbà táwọn ọmọ ẹgbẹ́ wọ inú wọn Kìṣí tí wọ́n arrest gbogbo àwọn kidnappers wọ́n arrest wọn jọ Saturday wọ́n gba àwọn ammunitions gidi lọ́wọ́ wọn kò fáwọn ọlọ́pàá nígbà tó máa dijọ́ Monday surprisingly you enter that forest with camera láì ṣàbíjà àbí lálùdé àwọn aláṣiṣẹ́ o àwọn nǹkan táwọn èèyàn tó dẹ̀ àwọn ọmọgùn wọn tó wà ní diaspora àwọn nǹkan tó fẹ́ rí nìyẹn show off work in silence tẹ bá fẹ́ gbèjà rọyìn àwọn Fúlàní ẹ má tọra yín jẹ they are powerful people wọ́n ti ra gbogbo ọmọ Yorùbá pa àwọn politician yín wọ́n ti ra wọn pa torí ìbò ló kàn sáyìn wọn mo ka pépà kan ní ìdájí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe dinner fáwọn tó defect ṣé ọ̀rọ̀ ikú àwọn ènìyàn kàn ṣé ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ life yóò kàn kò kàn wọn rárá Umahi àti Rufai tọ́jọ́ ń drag kíní lórí social media ẹ gbọ́ bó ṣe ń address ẹgbọ́n nǹkan tó ń sọ àwọn èèyàn kú ọ̀rọ̀ 2027 ló bá wọn ẹ rí táwọn èèyàn rò ẹgbẹ́ tí wọ́n fún contract ẹgbẹ́ tí wọ́n empower òun lẹ wá fẹ́ kọ́ máa lọ fẹ̀mí wọn rúbọ fún yín ta ló gọ̀ ta ni ògbọ́n gbogbo àwọn tẹ́kọ́ síta kékèké ọ̀jẹ̀ wẹ́wẹ́wẹ́ yẹn tí kan náà Sharafdin tí kan náà kíní kan vibrate tán ṣe òṣìwò tán ṣorí burúkú yẹn wọ́n kàn tọ́ra wọn jẹ ni tó bá ti lò wọ́n tán bí àwọn tán lò lánàá wọ́n á tún dọ̀pù wọn ìwọ ṣé wo ọmọ Musa gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ dáadáa tẹ́wọ̀n nẹ̀ tó bá wọn kò ṣe rógo ẹ ó fẹ́ lóògo ẹ dáadáa má lọ attack ibà ó tiẹ̀ ti ṣe mo gbọ́ kọ́nà lọ́nbà àwọn kọ̀kọ́ bóun bẹ̀bẹ̀ kó wọn mọ̀ tó bá rán ní níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ àná ìmọ̀ṣẹ́ ọmọ orogun kọ̀ òun ló ń jẹ́ kó torí bomi gbóná you have to be very careful Sunday write it off your head pé ààrẹ jẹ́ enemy ẹ̀ any small thing báyìí àwa tó bá máa sọ̀rọ̀ báyìí wá ṣe tó bá máa ṣe igi mú òjìnà sórí ni ó jura wọn lọ́nà ta ni ò lè kó èrò jọ kó máa wọ́tẹ̀ ni ṣé káfẹ́ sọ̀rọ̀ pé struggle ṣé Ìgbò Ìjẹ̀bú la fẹ́ fi compare ni ṣé Akínrógun tó wà ní Àlímọ̀ṣọ́ ṣó la fẹ́ fi compare ni ṣé ti Fọlé tó wà l'Ábùjá ṣó la fẹ́ fi compare ni ṣé ti Fadédípẹ́ Alégẹṣin ewé ńlá ṣé òun la fẹ́ fi compare ni àwọn ìràwọ̀ àwọn tó yẹ pé káàrẹ́ kọ́ ni ó ya ẹwọ bí lọ tán tiẹ̀ níwẹ̀yìn rárá ṣáwọn la fẹ́ fi compare ni ṣé Mr. Kúnlé commandant la fẹ́ fi compare ni àbí Godos àwọn ọmọ ogun tó kún lábẹ́ ààrẹ ṣáwọn la fẹ́ fi compare ni wọ́n máa ń compare irú yẹn sí ààrẹ ọ̀run àti ilẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ànìkan tó bá wọn ẹlẹ́nu gbà mí ló lè fẹnu ẹ̀sọ́ eléyìí kan necessary ni mo ti sọ pọ̀rọ̀ wọn mi ò fẹ́ dá sí mọ́ mi ò fẹ́ máa fún wọn ní popularity mọ́ ayé ìgbà kan nìyẹn but we have to set the record straight a gbọ́dọ̀ set it straight ó yé àwọn èèyàn dáadáa pé jagunjagun ó yàtọ̀ sólú ọdẹ o ẹni tó mọ̀ ń paṣẹ yìí ó yàtọ̀ sí ẹni tó ń wá publicity o ẹni tí ò yé orílẹ̀-èdè Nàìjíríà yé ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé ó kàn fẹ́ ṣe show off ok ṣé ká ṣe báyìí ẹ jẹ́ kí ìjọba jọ pàṣẹ fún wa ìjọba yá Sunday lọ fèsì àwọn Fúlàní tó bá dijọ́ Saturday Friday á fún ẹ láyè lọ síbẹ̀ àwọn tó ń ṣe kí nìyẹn lọ flush wọn out kọ́ wá ní ẹ̀yin ọmọ ibà kan sọ̀rọ̀ ní pé ibà ààrẹ kọ̀ máa pàṣẹ ni nǹkan tó ń pè ní leader nìyẹn ààrẹ máa jókòó sí ilé wọ́n á dẹ̀ máa ja ogun nígboro ààrẹ onídàá ti gbé kinní sáyà level ti kọjá ogun yẹn ordinary chain lásán tó bá wà lọ́rùn jagun lọ ni kò nídìí pé ó ṣe lọ ń gbé àpò ẹ̀wà ó gbé sínú àyà ẹ̀ pé kí bullet máa penetrate inú mímọ́ àyà funfun ọwọ́ mímọ́ ọkàn mímọ́ òun lèèyàn fi máa ń borí ogun òun ni ẹ̀dá fi ń borí ogun kò kí n ṣe pé kéèyàn kan máa lọ mobilize àwọn kan pé yá ẹ máa ṣe lé election tó ti ń bọ̀ ní o kọ́tọ́ ṣe nìyẹn o ìgbà kan láwọn ọmọ tó jẹ́ pé wọ́n pọ̀ kọ́ ọ́ ti pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ any small thing báyìí òun náà yẹ bo wèrè tó náà bò òun yẹn wọ́n ní bò ẹ̀ ta ló máa lajúlẹ̀ kẹ́ ẹ bá nǹkan tóun fi kékeré òun kó jọ láì ti jèrè ẹ̀ láì jèrè the real progressive movement tó ń bọ̀ ẹ jẹ́ káwọn olóṣèlú ìbá tiwọn kan ṣe tiwọn lọ́nà ogun ọlọ́kùn ti ń darúgbó tọ́wọ̀n wúlò fúnlẹ̀ Yorùbá kọ́ ṣe tiwọn kọ́ kúrò ń bẹ̀ kí Ọlọ́run wá fún wa ní àwọn tó jẹ́ pé wọ́n máa nífẹ̀ẹ́ wa olórí tó máa nífẹ̀ẹ́ mẹ̀kúnnù irú àwọn olórí bẹ́ẹ̀ la fẹ́ olórí tó máa gbọ́ ti mẹ̀kúnnù irú àwọn olórí bẹ́ẹ̀ la fẹ́ olórí tó máa fi ara balẹ̀ láti ran àwọn ìran wa lọ́wọ́ irú ẹ̀ la fẹ́ tí Tinubu tí bọ́ ṣe ń pa àwọn èèyàn ní Ìlọrin tí ò bá dùn mọ́ kó pàṣẹ fún physical complement power àwọn security agents káàkiri ìyẹn ò ṣe pa fẹ́ gbaṣẹ́ àwọn ọlọ́pàá ṣe ìyẹn ò ṣe pa fẹ́ gbaṣẹ́ wọn ṣe láti ràn wọ́n lọ́wọ́ ni ààrẹ ti kọ lẹ́tà sáwọn governors ààrẹ ti kọ lẹ́tà sáwọn ọba the first assignment tí ààrẹ kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó náà mọ̀ kọ́tà rẹ̀ ṣe nígbà tó Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ọlọ́pàá fún South West Security Summit nínú South West Security Summit yẹn ló ti yọ Àmọ̀tẹ́kùn jáde Àmọ̀tẹ́kùn ta ti wò pé kọ́tẹ̀ gbé fáàrẹ kọ́ coordinate fún wọn wọ́n yí wọn dànù ní òdẹ̀lẹ̀ blame wọn why because ìjọba ò ní ever be security there ṣeré because that's their first primary objective they will never give it to an individual láyé torí iṣẹ́ ibi tó ń ṣe pọ̀ àwọn ọlọ́mọ káwọn èèyàn sínú igbó
tó máa bá wọn pé àwọn oríṣiríṣi àwọn èèyàn tó fẹ́ lò. Àwọn tó jẹ́ pé tó bá ti lọ gbàgbára orí burúkú wọn tán lọ́ máa ní wo lọ́sẹ̀ọ̀sẹ̀ o àwọn èèyàn báyìí ló máa kú o àwọn spirit àdè máa control inú àwọn Fúlàní àbáwọn tó bá ń pààyàn yẹn òun la máa sẹ́ǹdẹ̀ lọ kó sí o tó bá ti ń ṣẹlẹ̀ má kàn dẹ́mẹ́ o má nu fẹ́ kojú ẹ̀ wọ́n ti wọ́n nu wọn táwa lè tó wá fẹ́ pé kó wá lọ bá yín jà tó máa aláwọ̀ kó lọ jà tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ jẹ́ kán gbọ́rọ̀ ààrẹ kọ́kọ́ pàṣẹ pé ó yá ẹ lọ gbèjà wa ẹ jẹ́ kán gbọ́rọ̀ wọn pé kọ́ lọ gbèjà wa bọ̀ wọ́n mọ bí wọ́n ṣe mọ bí tó ti ń mẹ́bọ̀ wọn mọ bí tó ti ń ṣe nǹkan tó ń ṣe Ọlọ́run nìkan ló lè gbà wá power ò dẹ̀ kí ń lọ pẹ́ power is transit wọ́n á lù bá wọn kúrò bẹ́ẹ̀ ìwọ tó fi yan oríṣiríṣi èèyàn tó ní family tó fẹ́ bọ́ tó fi rúbọ tó fi ṣe tutù má gbàgbé pé ìwọ náà máa kú lọ́jọ́ kan ìwọ tó wọ́n yín pa àwọn ìran ẹ tó dẹ̀ láṣẹ tó ní power tó lè ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ pé ẹni tí ò jẹ́ gbilẹ̀ ní kó wá kú bí má gbàgbé pọ́jọ́ kan bọ̀ tó nílé gbapá mọ́ tó nílé mímọ́ o má gbàgbé o kádìgbò ń gbà tó bẹ̀rẹ̀ ṣẹ́ o lísìn o kọ́ṣẹ́ dáadáa lọ́dọ̀ ààrẹ ni ìwọ ló máa wà lára àwọn tó máa ní ìjù lágbàáyé lẹ́nu ọ̀ ní máa sọ pé fẹnu gate ṣe kíní ọ̀ ní máa sọ gba àwọn ọ̀rọ̀ yẹn sìn if you know ọ̀ ní máa sọ if you really want to work wàá humble ara ẹ ààrẹ is your leader táyé máa fi jáyé tán you are a former commandant in Ibadan zona commandant not even state commandant or local government command zona under Iba Gani Adams so àwọn kan ní máa wà nǹkan náà kan pé a fẹ́ máa comparison nígbà míì gan ó máa ń wíkì nogo ó máa ń pa ìràwọ̀ èèyàn máa ń ṣọmọṣẹ́ kó tó dọ̀gá ẹni tó bá dọ̀gá lójijì tí ò ṣọmọṣẹ́ ayé ẹ máa yọlẹ̀ but ìwọ tó bá ti ṣọmọṣẹ́ tó bá dọ̀gá gbogbo iṣẹ́ tó kọ́ yẹn òun ló máa fi operate gbogbo wáyé train yẹn òun ló máa fi operate but tí nǹkan ò bá yẹ tó bá bẹ́ sógun àwọn tó ń tìyàn gan pé àwọn ọlọ́mọ akọ́kọ́ dìtẹ̀ lọ́mọ akọ́kọ́ bá ìjà àwọn ọlọ́mọ akọ́kọ́ taṣẹ́ síta àwọn ọlọ́mọ akọ́kọ́ sọ fún wọn pé olóńgbò tó wà ń bẹ̀ yẹn o agbára ẹ̀ ní o láwọn olórí burúkú àwọn èèyàn tẹ́ kójọ tẹ́rù bẹ́ kó àwọn èèyàn gidi jọ organic follower àwọn follower tó yẹ pé o lè pè wọ́n nísìkò yẹ wá síbí o kọ́ tẹ́ lóhùn wọ́n máa padà pè é lólè wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀gbẹ̀yìn náà ni why can't you learn and let me tell you this for free no amount of intimidation tó lè wíkì ní ẹgbẹ́ mọ́sìn àbí tó lè fà wá sẹ́yìn mọ́ no ìyẹn ti dàbí sẹ́yìn tẹ́gùn fi ṣọ láyé àtijọ́ nìyẹn we are ready for any fucking battle we are ready for anything any battle tẹ́ bá fẹ́ gbé wá nísìn a máa ṣe gbogbo nǹkan láti fi defend orúkọ wa tó bá lọ sórí social media tó bá bà mí jẹ́ I will enter social media máa bá jẹ́ tó bá fún mi jẹ́ lórí social media I will give you back to back tó bá gbé nǹkan mú tọ́lọ́ bá gbé nǹkan lé lọ́wọ́ ayé bá fẹ́ da ẹrù ẹnu ìwọ ló ní sinmi spiritually wọ́n á dẹrù ẹnu physically wọ́n á dẹrù ẹnu ìwọ ló máa di ẹrù ẹnu dáadáa pé láyé mi ò ní gbàkẹ́ dànù àníkọ́tẹ́ rẹ̀ ń ṣe fún ẹgbẹ́ nìyẹn àwọn Fúlàní ti ṣe tiwọn lọ wọ́n lọ gbé Galadima náà wọ́n lọ gbé Buhari wá àwọn kọ́ńtà tó bá sanjọ́ àwọn kọ́ńtà Tinubu ló wọ́n da táwọn méjì yìí tẹ̀gbẹ́ tí wọ́n láì wá just because of their personal interest wọ́n dẹ̀ ta gbogbo ìran wọn bàbá Ọbásanjọ́ ló ń sunkún kiri báyìí bí àwọn tó ṣe ànábì nílùú Mẹ́kà bàbá ló ń sunkún káàkiri ló ń dùn pé lójú ayé àwọn Nàìjíríà dẹ̀ rí báyìí torí pé wọ́n listen adébíyìn pé gbàtà ti ń pariwo fún pé restructure Nàìjíríà we submitted Yoruba agenda in 2003 or 2005 bàbá yìí sọ sí dustbin àwọn àgbààgbà àwọn èèyàn jankan-jankan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n tún lọ wò pé kí ló lè solve ìṣòro yín they went for national confab in Abuja in 2014 at the end of the day gbogbo àwọn recommendation wọn tí wọ́n gbé kútìgì lórí di conference yìí gbogbo àwọn recommendation wọn tó gbé wá tó lè solve ìṣòro yín àwọn ọ̀gá yín tó jẹ́ president lè ní nígbà tó dé láti UK tó lọ ṣe ní sọ́jú wọn àwọn ọlọ́kọ́kọ́ condemn ní airport ilẹ̀ wa ń sọ Buhari tó jẹ́ president inú òun máa jù sínú dustbin why kò favour Fúlàní àwọn kan tó lọ ṣe yìí favour Fúlàní èmi ní state police resources control kò favour wọn da gbogbo ẹnu tó bá fẹ́ solve problem Nigeria kó lọ ṣe restructuring tó bá fẹ́ solve problem Nigeria kó jẹ́ kó kálukú lọ control resources ẹ̀ kó jẹ́ káwọn ọlọ́pàá yẹn làwọn state kan láṣẹ lórí ọlọ́pàá wọn òun yẹn pé kó nǹkan ṣẹlẹ̀ ńbàdàn sí kí Fúlàní pààyàn nílọrin kó máa pe àwọn ọ̀gá wọn l'Àbújá kí wọ́n á ní kó kúrò ńbẹ̀ tó lè pe leader Àmọ̀tẹ́kùn láti Àbújá ni pé kó kúrò ńbẹ̀ ẹ jẹ́ káwọn state yẹn kó ní full autonomy lórí security kíni wọn kẹ́ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ bọ́ kò sí gbogbo eléyìí mọ́ the next thing kan ní pé kó máa fẹ́ nǹkan lówó àwọn tó rí kọ́ lè jẹ́ speaker yín wọ́n ní kó máa lọ bà wọ́n jẹ́ ask yourself question yẹn pé kí ni ààrẹ ṣe fún ẹ ó ní ẹ̀yàn fi joyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ẹ elect wọn ni oyè téèyàn bá elect èèyàn síbẹ̀ òun lèèyàn ló máa ń jókòó lé lórí pé yes bá wá ṣe wàhálà lọ dìbò nùrùn la yàn ẹ elect ẹ̀ náà cultural promotion wọn bí wọ́n ṣe protect ilẹ̀ Yorùbá láì gbowó ń gbà yẹn òun láláàfin fi wò àtàwọn ẹgbẹ́ tó ń dálẹ̀ káàkiri sí ìlú òyìnbó láti máa wá ọmọ Yorùbá rí láláàfin Ọ̀yọ́ fi wò pé ẹ jẹ́ ká dá ẹni lọ́lá fún iṣẹ́ ribiribi tó ń ṣe ìwọ wá jókòó sí kọ́nà kan ẹni tó san sálárì fún ẹni tí ò gbowó lọ́wọ́ olóṣèlú tí ò gba contract ẹ wá ní kó wá lọ kú fún yín olórí burúkú ni gbogbo yín ìkànnì yín nǹkan tẹ́ ṣe Fẹ́mi Abíọ́lá tó fẹ́mi ẹ̀rúbọ fún democracy òun lẹ́rù bẹ́ẹ̀ lè ṣe fárẹ̀ nínú gbogbo àwọn ààrẹ tí mo ti ń rí àtọ̀ sáwọn bàbá wa tó ti lọ ká sọ̀rọ̀ látòrí Akíntọ́lá wá sí MP Abíọ́lá Ààrẹ Gani Adams ló gbọ́n jù wọ́n lo ipò yẹn bó ṣe yẹ kó máa lò ní àwọn ogun tọ́dẹ̀ ń dà lábẹ́lẹ̀ ó ju ojú kó lọ da ogun físíkà lọ tó bá yọ ọwọ́ Ọlọ́run kan yọ ọwọ́ wọn kúrò lórí ní Èkó yìí àwọn Fúlàní ti máa strike ní àwọn ibì kankan lẹ́kọ̀ọ́ ṣe mọ́rú àwọn nǹkan tán ṣe ni àbáwọn máa débẹ̀ lọ sórí social media wọ́n máa ṣe fídíò ààrẹ wọn ti kí ló fẹ́ fi gbogbo yẹn ṣe ọmọ kékeré ló máa ní ẹyẹ ẹ̀ríkọ́dẹ̀ jẹ́ fọ́mọ̀ gbogbo yẹn paparazzi ni if you want to walk Ọlọ́run ló máa ń fúnyàn ní iṣẹ́ èèyàn tó ti ń rìn bọ̀ yes ẹ wo yes tààrẹ ti ń kọ́ńtọ̀ ẹgbẹ́ bọ̀ instead ẹgbẹ́ yẹn túká ó ń lékún sí ni from OPC to Odua Progressive Union ẹ wo bó ṣe ń weak stronger ẹ wo bó ṣe ń move from OPU to YOV Yorùbá One Voice from YOV to Southwest Security Stakeholders Group láti tún fi compliment ìjọba bọ̀ wọn aláwọ̀ kan ṣiṣẹ́ Southwest Security Stakeholders Group ẹ máa wọn tó fọ̀mẹ̀ COSEC hunters ẹgbẹ́ ọlọ́dẹ àwọn jagunjagun lẹ̀ Yorùbá gidi àwọn ló wà nínú ẹgbẹ́ yẹn o
olókun festival foundation tó fi promote gbogbo àwọn culture wa pé at least tàbá ń ṣe àwọn cultural promotion and spiritually wọ́n máa ràn lẹ́ Yorùbá lọ́wọ́. Ẹ wá wo àwọn akitiyan, ẹ wo àwọn iṣẹ́ yẹn láìsùn láìwo, kọ́ máa travel kiri, máa gbé mọ́tò kiri láti years. Àwọn kan wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ò tí ì lo 5 years, gbogbo ẹ̀rọ ọmọ wọn lọ́wọ́. Ẹ wá fẹ́ máa compare irú èèyàn bẹ́ẹ̀ yẹn, ẹ fẹ́ compare pẹ̀lú alágbára má mèrò tí wọ́n bá bá ọ lẹ́yìn. Ẹ lè fi wé alágbára tó silent. Ẹ kàn pàṣẹ pé okay, ṣe bó ti bẹ̀rẹ̀ 6 months, ẹ jẹ́ ká fún gbà ní 6 months. Lẹ́yìn 6 months yẹn tán bá ti wá fail, you are free to talk anything on social media, you are free to say whatever you want to say, you are free to do whatever you want to do. Ẹ jẹ́ kó gbé 6 months ilẹ̀, ṣọ́ máa gbélẹ̀ ni, tọ́ mọ bí tọ́ ti mú ètùtù wọn, tọ́ mọ bí tọ́ ti mẹ́bọ orí burúkú, bí tọ́ ti tójú bọ̀ pẹ̀lú agbára òfò tọ́ ń gbà kiri tó máa tán. Ta ní nínú wọn tó lè pé 100 years? Tọ́ bá ti wá pa àwọn èèyàn tó ti strike láwọn olùkọ́, ẹ máa blame ẹgbẹ́, ẹ máa blame ẹgbẹ́, ẹ máa compare èèyàn tí ó ti ẹ̀kẹ́ compare pẹ̀lú last kini wọn, ẹ máa compare pẹ̀lú ààrẹ. Ta ni ó lè ṣe show off lórí social media? Kò sẹ́ni tí ó lè ṣe show off, bọ̀ olúkálukú ń tọ́jú orúkọ, olúkálukú ti rí pé ìlú yìí owó ọ̀tẹ̀, olúkálukú ti rí pé ìwọ tó bá gbọ́n, tó bá lọ bẹ́ sọ̀rọ̀ kó fẹ́ gbèjà àwọn èèyàn, ìwọ gọ́gọ́ ló máa tún padà fi orúbọ tó bá fọpọlọ ṣe, wọ́n á fi orúbọ gbẹ̀yìn ni. Mo dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ fi compare yìí náà, òun náà ti máa blame ara rẹ̀ pé àṣé òótọ́ ni ìbá ń sọ fún mi gbà yẹn pé ìwọ tó bá fẹ́ gbèjà Yorùbá ó gbọ́dọ̀ agree pẹ̀lú gbogbo wọn, àwọn ọba gbọ́dọ̀ sọ pé yá, àwọn olóṣèlú gbọ́dọ̀ sọ pé yá, àwọn wíìsù tẹ́ ìgbórúkọ wọn silent billionaire tó jẹ́ pé business ni wọ́n lọ lọ́wọ́, kò sí nǹkan tó kàn yín, wọ́n gbọ́dọ̀ sọ pé yá. Tí billionaire kan bá ti rí pé destruction ló ń bọ̀ yóò, wàhálà ló ń bọ̀ yóò, wọ́n á ná billions of naira láti make sure pé wọ́n rún ẹ pa. Wọ́n á wá nínú àwọn followers ẹ tó lóyà gidi, wọ́n á gbó fún wọn pé kọ́ da ogbè rú mẹ́ lọ́wọ́. O ò kọ́ṣẹ́, o fẹ́ bẹ́ síjà, báwo ló fẹ́ ṣe? All these things ló máa mọ̀, àìkọ́ṣẹ́ ló máa fa interview mi tí ò tí ní wọ́n 10 minutes téèyàn ti máa ṣe sọ, tó máa sáré gé bẹ́ẹ̀ sọnù. Bọ́ tó bá kọ́ṣẹ́ tó mọ nǹkan tó ń ṣe dáadáa, ọ̀rọ̀ téèyàn bá máa sọ gan. Ẹ wo recent interview kan tí ààrẹ ṣe lọ, nígbà tí bọ́bọ́ yẹn ń béèrè pé kí ni wọ́n lè sọ láàrin àwọn àti bàbá Fáṣẹ̀hùn, kí ló ń ṣe kíní tí bàbá Fáṣẹ̀hùn fi kú, òun àtàrẹ kò sí ìjà láàrin wọn, kò sí wàhálà, kò sí anything. Nígbà tó jẹ́ ààrẹ wà lára àwọn tó kọ́kọ́ tó kí wọn, kò sí wàhálà, kò sí ìdààmú, kò sí nǹkan kan. Nígbà táàrẹ tún lọ represent gbogbo South West ní national confab, kò sí nǹkan kan tó ṣe. Ẹ wo question tẹni wá bẹ, ààrẹ spoke very well nípa wọn, bàbá wa ni wọn, ọ̀gá wa ni wọn, bó ṣe yẹ kó rí nìyẹn, bó ṣe yẹ kó ṣe kíni, bó ṣe yẹ kó rí nìyẹn. Àwọn tó bá trip, àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ẹni àṣíwájú, tó bá wá lójijì bí afẹ́fẹ́ tó fẹ́ dúró, wàá fìbà fún wọn, wàá kọ́ṣẹ́. Nnamdi Kanu, bí ìjọba ṣe wà powerful tó mọ̀ sọ fún yín o, ọ̀pọ̀lọpọ̀ wa mo fẹ́ kẹ́ mọ̀ bí gọ́ọ̀mẹ̀ntì ṣe operate. Nnamdi Kanu lọ́tí mọ̀ bẹ́ẹ̀ yẹn o. Nnamdi Kanu nǹkan tó ń jà fún máa bóyá marginalization, nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn, káwọn ní Biafra, torí ó rí dream, ó travel kiri all over the world. Tó bá travel káàkiri wàá rí pé irú àti ṣàpà òun ní Nàìjíríà, irú wọ́n ti dààmú ṣàpà òun ní ọ̀rọ̀ Nàìjíríà. Nígbà tá lọ sáwọn country kan, a rí bí ó ṣe ń work, a rí tó jẹ́ pé èdè wọn bọ́ ṣe pọ́n lé, àṣà wọn, ìṣe wọn, ara wọn ìbọn yín wá bẹ̀. A wá wò pé tí Yorùbá bá wà tó bá tẹ̀ ní country, táwùsà ò sí pẹ̀lú wa, tí Ìgbò sí pẹ̀lú wa, a ní right láti ṣe religion gidi tó bá ń wà, a lè promote culture wa, a náwọn ibì kan tó jẹ́ pé nílé Ifẹ̀ káàkiri ní gbogbo ìlú tá a lè sọ di tourism tó jẹ́ pé ó máa mówó wá fún wa. Recently bí ta lọ, ó níye tá a fi wọlé, tá a ń san from gate to gate, ó níye tó ń generate. Tá a bá ní country tiwa, irú àwọn owó yìí náà lọ ti máa san orí fáwọn èèyàn tó ń jẹ́ máa wà tí gbogbo nǹkan máa wà. Báwo la ṣe fẹ́ fọpọlọ ṣe? Tá a ti ń súnmọ́ bẹ̀, òun lọ ti lọ gbá àwọn Gani wá, kán wá destroy gbogbo ẹ̀. Nínú destruction wọn wá sọ fún wọn kó tó àwọn tó rán wọn ṣẹ́, wọn wá fẹ́ listen sí wọn, àwọn yẹn wá fún wọn jẹ, wọn wá fìyà jẹ wọn, wọn wá fẹ́ transfer anger wọn sórí ti ìgbà, sórí tàwa. Kí ni wa ṣe wíṣẹ́ àwa la ránṣẹ́ ni? Èèyàn tó bá fẹ́ gbèjà lẹ̀ Yorùbá kò ní bú ọba, èèyàn tó bá fẹ́ gbèjà Yorùbá á respect culture and our tradition, èèyàn tó bá fẹ́ gbèjà Yorùbá á ṣọ̀rọ̀ sọ, ọmọ Yorùbá ló máa ṣọ̀rọ̀ sọ, ló máa coordinate rẹ̀. Learn, go and learn. Àwọn kéékèèké tẹ́ ẹ̀rọ wá yẹn, I will not attack them, I will talk to you direct. Jẹ́ nǹkan níwájú Ọlọ́run ló jẹ́ nǹkan. Èmi ò dẹ́ ṣọ̀lẹ o, pé mo máa kọ́ni àbí anything, no, I will not kọ́ni anything, I will talk to you. Sunday, you need to learn. Àwọn tó bá ti sọ̀rọ̀ kan, bóyá wọ́n lọ ń bú kinní kan àbí kinní kan, bí ààrẹ ṣe máa ń caution wa pé ẹ má sọ̀rọ̀ sí lágbájá, ẹ má sọ̀rọ̀ sí kinní, talk to your people. Òun ló jẹ́ káwa ṣì lè máa exist dáadáa. You know, you go follow Ake. You don't just jump pé èèyàn kọ̀ọ̀kan tiẹ̀ fò wá from okay, mo fẹ́ máa complain irọ́ náà. Teacher yàtọ̀ sí professor. Ojú ọtọ́jú professor ti rí kó tó di professor, òun ló mọ̀. Ó yàtọ̀, ó jura wọn lọ. Ìbàfẹ́ni tó ń tó nǹkan bọ̀ 30 something years tí ò rọmọ lọ́wọ́ tó dẹ̀ ṣe ń dún tó bóyá ṣe ń ṣáná, Ọlọ́run ló wà ń bẹ̀ kò ń ṣe èèyàn. Ẹ mọ̀ ìjọba, ẹ mọ̀ president ẹni yẹn ti lò, á tún lo Tinubu yà kúrò bí another president àtúnbẹ́ síbẹ̀. Ṣebí Yorùbá ló ń ṣèjọba lọ, kí ni benefit ẹgbẹ́? Àwọn ọmọ wa mélòó ni wọ́n empower tẹ́ni kan wájà? Pick up mélòó lọ fún wọn pé kọ́ máa fi ṣe surveillance, kọ́ máa fi ṣe security? Ọ̀kadà mélòó lọ rà fún wọn pé kọ́ máa fi patrol? Ọmọ orogun mélòó lọ kó fún wọn pé kọ́ fi defend ilẹ̀ Yorùbá? Ẹ̀pà mélòó lọ kó lé wọn lọ́wọ́ pé kọ́ fi defend ilẹ̀ Yorùbá? Àwọn politician alágbára mélòó ló pè wọ́n sí meeting pé ẹ wá ẹja secure sí community wa o, iye báyìí ní kẹgbà o. Àbí ṣe ẹnu òfò máa ń dún yànmùyànmù ni? Àwọn kan máa pín owó òlú yìí, àwọn kan máa jẹ owó òlú yìí. Tẹ́ ẹ bá níṣòro ẹ ní bú wọn, ẹ ní pè wọn. Àwọn tí wọn bá yín jẹ, àwọn lẹ máa pè. Àwọn tí wọn bá yín sílẹ̀ ní political power kankan, àwọn lẹ máa pè.
èèyàn tí ò bá yín jẹ gbì òun lẹ́ máa ní kó wá kú gbì nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n tó fẹ́ sọ endsars dọ̀rọ̀ Haúsá àti Yorùbá ní Fágbà lágége ń bí OPC mẹ́ta lọ́fẹ̀mí ara wọn rúbọ torí pé wọ́n fẹ́ secure àwọn ọmọ Yorùbá. Kí ló dé tẹ́yìn ọmọ Yorùbá ya ìkà? Kí ló dé tó yẹ pé ẹ̀ ní ṣe research kẹ́ tó máa wá online láti máa wá judge? Yorùbá náà ń ṣe láríkà ní bàbá ìrẹ̀gùn pẹ̀lú adúrú iṣẹ́ tí ẹgbẹ́ ti ṣe lọ fún yín. Ọ̀rọ̀ tí yín ti ẹ̀kọ́ ló fẹ́ ló mátà, èròǹgbà yín kọ́ ló mátà. Business wa láàrin àwa àti Ọlọ́run òun ló ṣe kókó. Tá a bá ń ṣe rere Ọlọ́run á máa fi rere san, tá a bá ń ṣe burúkú Ọlọ́run á ti fi burúkú san tipẹ́. ẹ rí gbogbo yẹn ṣe ń ṣáná ni, ẹ rí bí glory yẹn ṣe ń tàn ni, ẹ rí pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ pé ẹja bẹ́ẹ̀ jẹ́ àwọn tó jáde kúrò nínú ìgbà yẹn, ẹ rí bọ́yẹ bẹ̀bẹ̀ láti sápadà ni. Àwọn ló lose position wọn, àwọn ló lose ipò wọn, àwọn ni wọ́n sọ nǹkan nù torí pé kí ni ọkàn wọn ò dúró. In life, prepare for challenges, prepare for struggle. Wọ́n máa parọ́ mọ́ ẹ, wá ṣe oríṣiríṣi mọ́ ẹ, nǹkan tó máa mú yàn grow nìyẹn. Gbogbo ogun tó gbé tì ààrẹ ń gbà yẹn, gbogbo àwọn tí wọ́n lò kán sọ̀rọ̀ kán sọ gbogbo at the end of the day kí ló bá bọ̀, kí ni nǹkan tó bá bọ̀. Àwọn náà máa wo fídíò yìí, wọ́n máa gbọ́ mi. Yorùbá nation no going back. Nígbà tọ́rọ̀ election day àwọn wèrè go back o, they went láti lọ wọ aṣọ àwọn tó wọ́n press wọn, àwọn tó ń pariwo no going back. Ibẹ̀ yẹn láti rò pé on coordinate àwọn people, but with their coordination ẹni tọ́lọ́run bá ti yàn kò ṣe farawé, ẹni tọ́lọ́run bá wà lẹ́yìn ẹ̀ ó máa hard, ó máa difficult láti gbé wálẹ̀, ó máa hard difficult láti gbé wálẹ̀. So má fi funky, má fi lára Sunday tó bá compare ẹ pẹ̀lá rẹ sọ fún wọn pé kó shut up pé láyé bàbá mi ni ọ̀gá mi ni. That's the statement I will, that's the advice I will give you. Kí ni ẹ máa drain ní glory ẹ? If you don't know, go and know. Tó bá jẹ́ pé tó ń research ni ẹ tó jẹ́ jagunjagun ni ẹ, tell them not to compare you with ààrẹ. Igi mú jìnnà sórí o. Tell them ààrẹ náà ọmọ kan tó jẹ́ jagunjagun tó wà pẹ̀lú mi, tó wà pẹ̀lú ẹ, jẹ́ kó máa yé wọn pé bàbá wa ní gbàgbé age. Let's talk of experience ọpọlọ. À ń ṣe Yorùbá summit, ààrẹ control ọ̀gá deputy inspector general police nígbà tó fẹ́ máa show strategy wọn. Ààrẹ náà no ẹ lè ṣe bẹ́ẹ̀ yẹn. Àwọn tó wà níbi tọ́pọ̀ bíi àwọn ọ̀tá wà ń bẹ̀ wọ́n á rí gbogbo ẹ̀. Ẹni tó ti wà ní ipò kí ni ọ̀tá nìyẹn o, ẹ wo bọ́ ṣe control ẹ̀, ẹ wo bọ́ ṣe correct ẹ̀. Kí lẹ fẹ́? A lọ fún Yorùbá summit ní Ifẹ̀. Nígbà táwọn kan sọ̀rọ̀ lẹ́bẹ̀rẹ̀ láàrin máa bẹ̀rẹ̀ láti sọ̀rọ̀, yẹn dàrú, ó dàrú pé àtẹ́wọ́ lọ because ọpọlọ wà, ìjọ ń bẹ nípọn arọ ẹsẹ̀ ni ò tíì sí, ẹsẹ̀ ẹ̀dẹ̀ ṣe ń bọ̀, kólúkálukú máa ṣe tiẹ̀ lọ. Bàbá Ọbásanjọ́ ti lò gbá tiwọn, Aṣíwájú ló gbá tiwọn lọ lọ́wọ́, ẹni kẹta náà ló gbà láìpẹ́. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sẹ́ máa jẹ́ lọ́nà. Ẹyọ́ mọ́ Yorùbá, ẹ lọ máa gbàdúrà, ẹ lọ máa bọ ẹlẹ́dàá yín, gbogbo àwọn kọ́tẹ́ ẹ lè máa ṣe kí ọwọ́ ayé má ka yín. Àwọn àdúgbò tó bá rí pé wọ́n ti ṣe nǹkan relocate kúrò ńbẹ̀, má jẹ́ kó wà lára àwọn tó máa fi rúbọ agbára wọn. Wọn ò ní ever lo anybody kó ṣe security, wọn ò ní ever lo anybody kó secure kàkà bẹ́ẹ̀, wọ́n á rẹ́ yẹn ń ṣẹ́ ni o. Wọ́n mọ nǹkan tó ń ṣe o, wọ́n mọ bí tó ti ń san ìjẹ́ wọn tó lọ jẹ́ o. Ẹ má blame anybody pé bóyá pé kíní o, nǹkan tó bá fi lè mú Ọlọ́run tó fẹ́ wá fún yín ní sign bí ẹ̀yin Yorùbá, ẹ má wò pé ààrẹ ni ò secure yín. Èmi máa wá dá yín lóhùn, máa fún yín ní president, máa fún yín ní IG, máa ẹrù bọ́lọ́run mọ nǹkan tó ṣe. Ọlọ́run mọ̀ fún yín láwọn alágbára security nílẹ̀ Yorùbá kẹ́ ẹ lè mọ̀ pé àwọn leader yín tẹ̀yàn síbẹ̀ àwọn ló ń ṣe yín. Kò ń ṣe èèyàn tí ò ní agbára o, kò ń ṣe tí ò ní power o. Ọpọlọ ojú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ ìgbọ́ngbà yẹn lẹ fi wò ó sí irọ́ kò rí bẹ́ẹ̀ o. Even ọba àlùgan tó bá ṣe nǹkan kan sí téèyàn bá kú mọ́ lọ́wọ́ ó máa lọ ṣẹ̀wọ̀n o. Tí ò bá gbàṣẹ, tó bá lọ ṣe anything tí ò ní government backing nínú, á ṣẹ̀wọ̀n, á sá lọ sí exile. Inú fire flow máa fi leave. Torí pé kí ni? Approve it. The best thing for you is to protect yourself and your family. Wàhálà tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, relocate kúrò ń bẹ̀ títí tó máa fi rí problem wọn solve. Kò sí individual tó lè sí tó máa gbèjà yín o, kò sí organization kan tí government ò láṣẹ lórí ẹ̀ tó máa gbé security yín fún. Ẹ má tanra yín jẹ o. Ẹ má tanra yín jẹ. The best thing for you is to secure yourself and your family. That's the best for you. Tẹ́ ẹ bá gbọ́n, ẹ lọ gbọ́n. And the best thing for you is to go and look for a great person tó lówó nínú ìran yín. Ẹ jẹ́ kó lọ ṣe governor Kwara. Kẹ́ support ẹ gbogbo yín tó bá di governor. Nǹkan tẹ́ bá fẹ́ kẹ́ ní kó ṣe fún yín. The best thing for you is to push people to contest for state house of assembly or local government or any position. Káwọn náà wà ń bẹ̀ kán lọ máa bá yín pò níbẹ̀. Bọ̀ pé bóyá pé èèyàn kan máa wá lóyìn pé kẹ́ lọ ṣe security àbí kẹ́ lọ ṣe nǹkan kan fáwọn. Àfi tẹ́ bá kàn ṣe lọ́fẹ̀ẹ́ pé ẹ kàn fún wọn láìdíà ẹ jẹ́ àgbé báyìí. Gbogbo àìdíà kan fún wọn ṣán fọ́ọ̀lù ẹ̀ ní. Ìjọba mọ̀ nǹkan tó ń ṣe náà. Ta lẹ wá fẹ́ wá tì pé kó lọ ràn yín lọ́wọ́. Táwọn Fúlàní bá yàbọ̀ wá bá ẹ nílé, ẹ wà àwọn máa ń tọ́ fẹ́ secure ara wọn. Ẹ wo bọ́ ipa wọn dànù kí ló ṣe sí? Ṣé wọn máa lọ commission project? Ṣé wọn máa fò kiri? Ṣé ó disturb iṣẹ́ wọn? Ṣé ó di 2027 lọ́wọ́? Ìwọ ni kó má kú fún yàn. Kò sáwọn tẹ́ bá kú fún àwọn ọlọ́mọ sọ pé Ọlọ́run mú ta ló ránṣẹ́. Statement yẹn kò jìnnà sí wọn lẹ́nu. Mo fi kó yẹ kí Ìgbòho gan kó ti máa gbọ́n. Yes, ó yẹ kí Ìgbòho gan ti wise. Ó normal kéèyàn fohùn ṣákín. Ohun lèèyàn fi máa ń gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá. Mi ò ní kò normal, ó fine, beautiful. Tó bá ti wá ń fohùn ṣákín yẹn, don't allow anybody to compare you. Bóun ṣe lè fohùn ṣákín, ààrẹ lè fohùn ṣákín bẹ́ẹ̀, ààrẹ ti ju stage yẹn lọ. Bóyá lè fohùn ṣákín, àwa gbọ́ ààrẹ fohùn ṣákín bẹ́ẹ̀ tó rà ti ju stage yẹn lọ. Mi ò ní bẹ́ẹ̀ sórí social media ń ṣe pé ọ̀la mò ń gbọ́ wá bẹ́ẹ̀ Fúlàní yẹn ẹ mọ̀ kí ni. I will never do that because mo mọ̀ pé nǹkan tí mi ò lè lọ ṣe ni. Àfi tí ìjọba bá ní òun fún wọn ní authority pé kan ṣe. So mo máa wà very careful because kò sí nǹkan tí mo fẹ́ gain. Ẹni tó bá ń náwó báyìí, ẹni tó bá ń ṣe nǹkan báyìí, wallahi ẹni yẹn mọ̀ nǹkan tó ń wá. Torí pé èèyàn kan ti wá ń ṣe yẹn, èmi ò mọ̀ nǹkan tẹ́ni yẹn ń wá. O lè expect pé kémi ṣe irú ẹ̀ because èmi ò wá nǹkan kan.
ìyí tó bá normal tí mo rí pé ó máa wà positive tí mo máa rí survive láti ṣe òun ni mo máa involve nínú ẹ̀ but tí ò bá normal I will never involve or engage myself into it never mi ò ní ṣe àwa ta kéré nìyẹn o tí ibà train o torí pé ọ̀kan ti wá lọ bẹ́ẹ̀ kan sọ fún nìkan mo mọ àwọn jàǹkà àwọn alágbára tó wà lẹ́yìn ìbá tó yẹ pé ààrẹ kan máa wọ́n dà ní pé ó yá Adidas ewé ńlá mobilize àwọn boys ẹ lọ bẹ̀ yẹn lọ flush wọn out wà láì obey the last order ni o láàrin 2 hours wọ́n clear gbogbo anything àmọ́ àwọn kan tó yẹ pé ní gbogbo Ìjẹ̀bú yẹn ààrẹ àpọ̀ pàṣẹ ní Igboho ó yá mobilize àwọn guys ẹ wọ bẹ̀ yẹn lọ ẹ flush wọn kúrò ńbẹ̀ láàrin 2 hours wọ́n pè ní pé ọ̀gá kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ o àwọn ọmọ Yorùbá ti ń gbádùn láyọ̀ àtàláfíà o àmọ́ àwọn èèyàn alágbára bẹ́ẹ̀ wọ́n lè wà límọ̀ṣọ́ bí pé ó yá Kazeem Irúnmọlẹ̀ Akínrógun kó àwọn boys ẹ lọ flush àwọn láàrin pínpín ẹ̀ nígbọ́ Àbújá ó yá ẹ wọ bẹ̀ yẹn ẹ lọ gbogbo Ìbàràpá yẹn ẹ lọ clear lọ́wọ́ kan kò ní sí pákà nǹkan tó ń pè ní alágbára nìyẹn powerful people ìyẹn tó ń pè ní alágbára ìyẹn tó ń pè ní aláṣẹ nǹkan táwọn gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ ń bẹ̀rù nìyẹn lọ́tẹ́ tó fẹ́ mú wọ́n mọ̀ pé òun náà ti gbọ́n ẹ̀ ń ṣọ́ mi mò ń ṣọ́ yín Ọlọ́run tó wá ń bá mi ṣọ́ yín ẹ má fi wé àtọ́ irọ́ Súrì yàtọ̀ sí Sùrájù ó jura wọn lọ jagunjagun dẹ̀ yàtọ̀ sólú ọdẹ strategy kò ń ṣe pé ká lóbọn ọ̀rọ̀ ọ̀bọ̀n kọ́ ló wà lẹ́mọ̀ sí yìí ọ̀rọ̀ intellectual battle ni social media ti wá social media tó bá nálágbára ní tó bá fọyàn létí tó bá kú sí ẹ lọ́wọ́ ìjọba kọ́ ló máa dájọ́ ẹ mọ́ àwọn ará social media ló máa bá tiẹ̀ jẹ́ o that's why you have to be very careful ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe o láti fi ọpọlọ sí kó fọpọlọ ṣe ẹ wá máa compare ẹni tó lè control gbogbo world kí ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ Nigeria kẹ̀ ààrẹ is beyond Nigeria he can control in America in London in Canada everywhere all over the world ní gbogbo àwọn ọmọ wọn ti wà èèyàn tó wá ń fi ọpọlọ já orógun bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló ppl Yorùbá àtúrò ẹni yẹn when it is time Yorùbá máa bọ́ sí ipò Yorùbá padà àwọn ilé yìí they are fake progressive people we will return back to the progressive of Chief Obafemi Awolowo àwọn tó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù àwọn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ wá wọ́n fún wa free education free healthcare pẹ̀lú adúlówó táyé lé ní kí ni àwọn kan wo ni mẹ̀kúnnù lè máa benefit bí kò ṣe pé ikú nìkan àwọn tó ń pariwo kíní kan tó jójójójó ń gbà ní Kwara àwọn ti pa àwọn tán báyìí tó bá tún di 2027 yóò ní káwọn míì tún máa tún jó ẹlẹ́yà àwọn jó wọ́n tún jó tó bá wá ń jó tẹ̀ ń bá wọn sọ́ngbà ẹ̀ tán gba rice tán gba gbogbo ẹ̀ wọn ní listings yín wọ́n máa bú yín ni tí wàhálà yín bá wá ṣẹlẹ̀ tán wọ́n ṣẹ̀ máa wá pé àwa ni ká fi ọwọ́ ara wa tún ara wa ṣe àwa ni ká mọ bá ṣe máa face àwọn people àwa ni ká mọ bá ṣe máa gbára wa báwo la máa gbára wa relocate kúrò ńbẹ̀ tó bá lè relocate kúrò ńbẹ̀ fàdúrà tọ́ àwọn kan tó bá lè ṣe ìkà làwọn people yìí wọ́n mọ nǹkan tó ṣe they are not ready to secure you they are not ready to allow anybody to secure you ẹ̀kọ́ máa bára yín jà ni ẹ̀kọ́ máa sọ nǹkan tí ẹ̀kẹ́ máa sọ ni kò kàn wọ́n agbára yẹn làwọn lé ipò yẹn làwọn fẹ́ retain ìwọ ni kò fúnra ẹni brain ni kò yára ẹni sense ìwọ ni kò wà very careful kó ṣọ́ ara ẹ̀ ìwọ ni kò mọ nǹkan tó ń ṣe ìwọ ni kí orí ẹ kó máa ṣiṣẹ́ bí aago ìwọ ni kò má jẹ́ kí wọ́n use ẹ ìwọ ni kò protect future ẹ ìwọ ni kò protect orúkọ ẹ in case tó bá kú tán in the next 200 years 100 years kí ló fẹ́ máa sán pa ẹ̀ kí ni wọ́n fẹ́ máa ṣàlàyé kí ló fẹ́ sán pa ẹ̀ ju gbogbo ẹ̀ lọ paríparí ẹ lọ sọ fún àwọn ìjọba pé kọ́ fún bani 6 months kí wọ́n wá wò bóyá security ibẹ̀ yóò máa lọ àbí kò ní lọ salamu alaykum warahmatullahi wabarakatuh Jésù Kristu ló wà ẹ̀rú wò. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.